Rárá sà, àtàrà nínú open yìí ni mo ti ń tíìṣì sà. So nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó ti ṣe díẹ̀ tí màá ti yàwó mi ti ríra. Bọ̀ ó ṣe ìdí sí Ìbàdàn ní Gábì ìjọba. So mo wà ní school mo kọ́ àwọn ọmọ lọ́wọ́ English teacher ni mí. Ó wá pè mí pé hello díẹ̀ pé mo kọ ní message yẹn pé òun máa ní ìdí mi pé ara òun wà lọ́nà. Àdẹ̀mọ̀ pé àwọn ìyàwó wa ilé ẹ̀rí téèyàn bá dá wọn lóhùn ní àsìkò tó bá ní ìdí èèyàn. Kọ́ má lọ gbé nǹkan èèyàn, kọ́ má lọ gbé fún síta. Géètì dẹ̀ lọ́dọ̀ mi. Mo mọ̀ pé kò lè gbé mi lọ, kò lè gbé mi padà. 200 naira. Ìwà mọ̀ tí mo fẹ́ ṣe. Kódà gan principal mọ̀ ògbìn wọn mọ̀ pé mo yọ kúrò ní school. I get. Délé tí mo lè padà láti lọ bá kódà gan tún ní gate tábàkọ́dá gate sálẹ̀ yẹn. Ṣé mo wọ́n dá mi lóhùn pé náà mo rò pé ó yá pé mo lè rẹni tí mo ṣàlàyé ara mi fún lè gbé mi lọ gbé mi padà. Bẹ́ẹ̀ ká àjẹwà nínú wípé inú airport làwa ń ná. Mo tó ṣe ẹjẹ́ ń gbé ní junction pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣàlàyé yìí ẹ̀ẹ̀kan ní ẹ ní láti ṣàlàyé délé bẹ́ẹ̀ mọ́. Mo ti béèrè lọ́wọ́ àwọn èèyàn so since tó yẹ pé wọ́n fẹ́ máa ṣe bákan bá mo rò pé tí máa rí àkódà gan mo ti rí àwọn boys bíi tèmi bọ̀ ìgbà tí mo mọ̀ kó má dàbí ìgbà tó yẹ pé kí ni tó máa ṣe ẹ̀mí pé ẹ máa bọ̀ nígbà yẹn sìn because wọ́n ní àtúntò pé gbòòrò ń dàrú bọ̀ tẹ́ bá gba sọ́ọ̀mì ìlú bíbá yìí láti dídé sọ́ọ̀mì yìí sì wà ní gbé ọ̀ndẹ̀ náírà lọ láti lọ dé géètì náà bá fún ọ̀dọ̀ àgbé yín lọ. Now carry me to junction and still give me another 100 naira. Sure you get, but it's so sad I couldn't tell him it's been fine. You know, love you guys. Don't forget to subscribe on my YouTube channel. Alhaji Agbaye. Sure you get. My Instagram is there. Follow me on my TikTok. Oshamo. What you hear?